tèmi ní Eriola Abdulsemi Banisọ méjì níta bá lè lu kò bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ amúlùdùn náà ní ta bá fẹ́ wò nítorí ìgbà tí amúlùdùn Yorùbá ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́ ìpàdé àkọ́kọ́ tá a kọ́kọ́ ṣe ní ìlú Sàkété gbogbo àwọn àgbàlagbà àtẹ̀yìn náà wà ń bẹ̀ a ronú pé kí la lè ṣe tí ìlọsíwájú fi bá wa àwa wípé tí kò bá sì fọwọ́sowọ́pọ̀ a lè rí bìkan lọ ipò bẹ́ẹ̀ wá Sàkété tàjọ wà náà wà ń bẹ̀ àti Ìgbọ̀lọ̀ Àjàṣe àti ibikíbi tí gbogbo amúlùdùn wà láfẹnu kò sí tí kálukú bá ti padà lọ lé ẹ̀ kó lọ tún lé ẹ̀ ṣe ká ṣe kí ni gbogbo ọjà tó wà ní ìlú kọ̀ọ̀kan ká ṣe agbára ká rí i pé afọwọ́ bẹ̀ mọ́ adìẹ ọ̀kan ní gbogbo kọ̀mínì kọ̀ọ̀kan mo rò wípé àwọn ará kò bẹ́ẹ̀ ni àkọ́kọ́ tó kọ́ mú àdéhùn náà ṣe òun ló bá a débí lónìí. àkọ́kọ́ ohun tó ṣe yẹn lù kò bẹ́ẹ̀ lónìí ìmọ̀ràn àkọ́kọ́ kíkà kó lọ tún ilé àbí ẹgbẹ́ ẹ̀ àbí kọ̀mínì tó bá wà ṣe nítorí kí n tó bá yá tá a bá fẹ́ papọ̀ padà láti yan ìgbìmọ̀ tí ó jẹ́ kí a lọ kí gbogbo amúlùdùn pè náà kó lọ síwájú kó lè yá kí ni lọ síwájú náà ni pé mo sọ nǹkan lórí fọwọ́ mi ló jọ o àkọ́kọ́ tẹ́nìkan bá ṣe kàṣẹ́ ní Sàkété náà wé lókìkí tẹ́nìkan bá ṣe láàṣẹ ibẹ̀ ni ó máa gbé tẹ́nìkan bá ṣe ń kú tọ́nu kò ní búṣe kó ń bẹ̀ dọ̀n tí a bá ti wá papọ̀ tá a káàkiri gbogbo kan mí nà tẹ́nìkan bá ti ṣe fíìmù àbí orin àbí gbogbo ohun yòówù tẹ́nìkan kan ṣe yóò lè káàkiri tá a bá ti ní ìgbìmọ̀ káàkiri òmú ẹ̀bẹ̀ náà tá a wà iṣẹ́ wa kọ́kọ́ káàkiri gbogbo bẹ̀ náà ká tó máa sọ ètò kù ìlọsíwájú àkọ́kọ́ àti ìmọ̀ràn tí mo tí káàkiri bá ti lọ túnlé ẹ̀ ṣe tí representant ti wà níbi kọ̀ọ̀kan á lè ríra wa kójọ lẹ́sẹ̀kẹsẹ̀ donc ìtúnṣe náà làkọ́kọ́ òun ní ìmọ̀ràn ok àkọ́kọ́ á gbé láti ilẹ̀ gbẹ̀tà múlu jáde eré portable ló ti jáde ìpàdé àkọ́kọ́ Sàkété àníkà kọ́ mọ̀ra wa àkọ́kọ́ mọ̀ra gbogbo ẹni tó ti lọ láti bí ọdún mẹ́wàá wọn ríra wọn bẹ̀ ẹlòmíràn àwọn òpàdé rí wọn sì nájọṣepọ̀ kan ń tíátà tó ní wákàtí kìíní kan ìyẹn kọ́kọ́ jẹ́ ìmọ̀ra ẹni kan tá a pàdé Sàkété èyí tó tẹ̀lé dáhùn ni pé à ń tíráyè láti káàkiri gbogbo kọ̀mínì kọ̀ọ̀kan àti lọ Kétu àti wá Pòbẹ́ńbí àti lọ Ìfọ̀yín àti lọ Sàkété la kọ́kọ́ lọ dán ibi tá a mú wa láti lọ ní Sàvẹ̀ tá a bá ti ríra wa donc amúlùdùn kọ́kọ́ jẹ́ ká mọ̀ra wa ná mímọ̀ náà ni àǹfààní mi tún mọ́ ń jáde ẹlòmíì lè jó ní kámẹ́rà wọn ò pé ń kọ̀rọ̀ kò sí ní sọ fáwà yóò lọ ṣiṣẹ́ yóò gbowó ẹlòmíì jó lónìí wọn lè pé ẹlòmíì jẹ́ àtúkà amúlùdùn mú àǹfààní pípọ̀ wá tí èmi náà lè ṣàlàyé. àkọ́kọ́ mo dúpẹ́ ní ọ̀dọ̀ ẹni tó dúpẹ́ lọ́dọ̀ ọ̀gá ojúléṣẹ́ DFTV nítorí kí wọ́n ní tí yẹn bá ní volonté ntẹ́lẹ̀ ìbò ń pè bẹ́ẹ̀ ni kí nǹkan wúyàn lọ́kàn kọ́dà àwọn òkọ́ yìí kan láti ná sí ìjọ tá a sì kó wa bá kára bẹ́ẹ̀ náà kó kámẹ́rà gbogbo nǹkan wa láì béèrè sísì lọ́dọ̀ ẹnìkan donc ìlọsíwájú amúlùdùn Yorùbá náà ó ti bẹ̀rẹ̀ láti bẹ̀ nìyẹn pàṣẹ àti ìran bàbá làkẹ́ tí wọ́n ti gbé volonté pẹ̀lú gbogbo irinṣẹ́ àti owó wọn kan tí ó jẹ wọ́n ti gbé kalẹ̀ fún gbogbo amúlùdùn kí ló wá dé táwọn tá a jẹ́ amúlùdùn àní serious nígbà tá a ti ráwọn tó ní volonté àti tiwa síwájú donc ìmọ̀ tí mo rí lọ́dọ̀ wọn ni pé wọ́n dúró láti ṣe pẹ̀lú gbogbo amúlùdùn pẹ̀lú volonté àti owó àti gbogbo irinṣẹ́ tí wọ́n ní tí mo rí lára wọn ni ìdùnnú mi sí wọn ni àdúrà tí mo ní láti ṣe fún iléeṣẹ́ DFTV náà ni pé ẹnìkan ò wá kó fà sẹ́yìn gbogbo ẹni tó déwájú náà mọ̀ bóun déwájú dán gbogbo ibi tí tó ń wù wọ́n láti dé Ọlọ́run jẹ́ kí wọ́n débẹ̀ kan jù bẹ́ẹ̀ lọ gbogbo irinṣẹ́ tí tó ń wù wọ́n tí ó di tẹlifíṣàn táwọn gbéléwò báyìí tí ó kọjá bí tán dé àdúrà mi fún wọn nìyẹn Ọlọ́run ó ṣe.